Ẹ káàbọ̀ padà sí orí ètò SSC Mathematics from Zero to Guru. Lónìí, ohun tí wọ́n máa ṣàlàyé ni bẹ́ẹ̀ ṣe lè how to convert numbers from other bases to base 10. Wà á rí i pé nínú fídíò tó kọjá mo ṣàlàyé bó ṣe lè convert number tó bá jẹ́ pé ó wà ní base 10 bó ṣe lè convert wọn sí other bases. Ó rí i pé tí mo sọ ńbẹ̀ ni pé tó bá fẹ́ convert number kan sí base tó wà ní base 10 sí base mìíràn, ohun tó máa ṣe ni pé wà á máa fi number ọ̀hún gé títí tí ò fi ní ṣẹ́kù nǹkankan ńlẹ̀ mọ́. So bẹ́ẹ̀ tí ń ṣe lónìí ni pé bóo lo ṣe lè dá àwọn number tá a ṣe ńgbà un bóo lo ṣe lè dá wọn padà. Ó rí i pé pẹ̀lú number tá a ṣe níbi fídíò tó kọjá, ó rí i pé a get àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ example convert the following numbers to base 10. Number 1, 1, base 2, 120, base 3, 30, base 5. Wà á rí i pé tó bá wo inú fídíò eléyìí tó kọjá, ó rí i pé nígbà tá a convert 15 sí base 10 a get àwọn number wọ̀nyí. So bóo ná ṣe lè dá wọn padà? Ó rọrùn púpọ̀ láti ṣe. Wò bí, ohun tó ṣe ni pé alákọ̀ọ́kọ́ ó rí i pé a ní 1 base 2. Tó o bá fẹ́ dá number láti base mìíràn tó o bá fẹ́ dá wọn padà sí base 2 tàbí base 10 tó o fẹ́ dá wọn padà sí base 10, ohun tó ṣe ni pé wà á kọ́kọ́ mark àwọn number ọ̀hún láti 0 lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ. Ó ti yé? Ó mark wọn báyìí 0, 1, 2, 3. Even tó bá jẹ́ pé irú number báyìí lo ní, ohun tó ṣe ni pé wà á mark wọn látẹ̀gbẹ́ ọ̀tún 0, 1, 2, 3. So tó bá ti wá mark wọn tán báhun, tó bá ti sàmì sí i láti 0 báhun, so ohun tó wàá ṣe lẹ́yìn rẹ̀ ni pé wà á máa mú àwọn number ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan. Ó rí i pé number alákọ̀ọ́kọ́ níbí báyìí òun ni 1. So multiply by kí ni base wa ta ní? Multiply by 2, then ohun tó wà ní òkè níbí báyìí which is 3. Ó pàdé. Then plus wà á tún mú number ẹlẹ́ẹ̀kejì eléyìí tí ń ṣe 1 níbí báyìí, multiply by 2 which is our base raised to power 2. Then plus wà á tún mú number ẹlẹ́ẹ̀kẹta 1 times 2 raised to power 1. Then ẹlẹ́ẹ̀kẹrin 1 times 2 raised to power 0. Ohun tí mo ṣe ni pé mò ń mú number ọ̀hún lẹ́yọ kọ̀ọ̀kan. Mo fi 1 multiply base yẹn, mo wá ń gbé number tí mo fi sàmì sí wọn, mo wá ń gbé sí wọn lókè. Ṣó ti yé mi báhun? So ohun tó wàá ṣe lẹ́yìn rẹ̀ òun ni pé kí ni o? Ó wàá simplify rẹ̀ síwájú. 1 times 2 raised to power 3. Tó bá ní 2 raised to power 3, nígbà tá a bá dé ibi indices, ń wọ́n ṣàlàyé púpọ̀ nípa rẹ̀. Tí wọ́n bá ní number in index form, òun ni short form tá a bá fi ń kọ 2 times 2 times 2, ìtumọ̀ rẹ̀ ni pé number nílọ́po mẹ́ta. Tí n bá ní 2 raised to power 5, ìtumọ̀ rẹ̀ ni pé kó o multiply 2 pẹ̀lú ara rẹ̀ lọ́nà 5. Ṣó ti yé mi báhun? So ó rí i pé 2 times 2 times 2 níbí báyìí, 2 times 2 4 times 2 8 yóò fún mi ní 8. Then I have 8 here. Then plus 1 times what is 2 raised to power 2? I have 4 here. 1 times 2 2. Then plus so 2 times 2 raised to power 0 is 1. Any number tó bá ti jẹ́ pé ó raised to power 0 àyàfi 0 nìkan, ṣó ti yé, yóò máa fún ọ ní 1. Even tí ìwọ fúnra ara rẹ tó bá raised to power 0, 1 ló máa jẹ́ o. Ṣó ti yé? Wọ́n máa ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ tá a bá débi fídíò lórí indices. So 1 times 8 ó rí i pé yóò fún wa ní 8. 1 times 4 kí ni yóò fún wa? Yóò fún wa ní 4. 1 times 2 yóò fún mi ní 2 plus 1 times 1 1. Tó bá rò wọ́n papọ̀ 8 plus 4 yóò fún ọ ní 12. 12 plus 2 14 plus 1 yóò fún mi ní 15. Ó rí i pé a gẹ́ẹ̀tì ohun tá a ṣe lẹ́ẹ̀kan padà. Já tún ṣe àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì. I have 120 base 3. Má gbàgbé ohun tí mo lọ́kọ́kọ́ ṣe ni pé wọ́n kọ́kọ́ sàmì sí number náà láti kí ni o? Látapá ọ̀tún rẹ tí ń bẹ̀rẹ̀ láti 0. You have 0 here, 1 2. Then you now take the number one by one. 1 multiply by base 1 níbí báyìí ó kọ 3. Then tó fi sàmì sí rẹ̀ ó gbé sí lókè báyìí. Then plus ẹlẹ́ẹ̀kejì náà 2 base 3 ohun tó fi sàmì rẹ̀ which is 1. Then plus 0 times 3 raised to power 0. So lẹ́yìn náà ó wá tẹ̀síwájú. Má gbàgbé pé mo sọ pé 3 raised to power 2 means 3 times 3.
3 times 3 yóò fún mi ní kí ni o 9, then plus 2, 3 raised to power 1 is 3, don't forget 3 raised to power 0 kí ni ó mọ fún mi o 1, so then I have 9 plus 6, 0 times 1 is what? Is 1, is 0. So eléyìí tí ó mọ fún mi ní kí ni o 15 base 10, ó rí pé 15 la wá tẹ́tí o. Nínú tí mo mọ́ ṣàlàyé ni pé tó bá jẹ́ pé objective ló ń ṣe eléyìí tí a mọ̀ sí multiple choice, kò need láti dára ẹ láàmú láti ṣe irú nǹkan báyìí. Ó rí pé ta ní bí báyìí a ní 120, lẹ́yìn ìgbà tó bá sàmì sí tán ó ní 0, 1, 2, má wá dára rẹ láàmú, gbogbo tó bá ti jẹ́ pé òdo ni ó cancel rẹ̀ jáde. Kí ló dé? Ìdí ni wípé gbogbo tó bá jẹ mọ́ òdo tó bá multiply pẹ̀lú ara rẹ̀ 0 times 1 million kí ni ó mọ fún ọ padà? 0. 0 times wọ́n gangan òdo ni ó jẹ́, ó wá cancel rẹ̀, ó rí pé méjèèjì yìí nìkan ló ṣe tí ó mọ fún ọ ní kí ni o 1 times 2, 1 times 3, torí base 3 leléyìí wà, so raised to power 2 plus 2 times 3 raised to power 1, so eléyìí tí ó mọ fún ọ ní answer eléyìí tá a get ní eléyìí. So àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kẹta, so òun ni kí ni o number 3, I have 3 0 base 5. Má gbàgbé kí ló kọ́kọ́ ṣe o, ó kọ́kọ́ sàmì sí nọ́mbà náà lérí, so ó gbé òdo síbí báyìí, ó gbé kí ni síbí báyìí náà 1, so ó wá mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan, then I have 3 times 5 raised to power 1 plus 0 times 5 which is your base, then tó fi sàmì sí 0, then I have 3 times 5 plus 0 times 1, 5 raised to power 0 is 1, any number raised to power 0 with an exception of 0 will give you 1, even tí wọ́n fún ara lára rẹ tó bá raised to power 0, 1 ló máa jẹ́ o, bóyá kó dán wò tó bá délé. So 0 times 1 is 0, then you have 15 base 10. Má gbàgbé mo ní ọ̀nà shortcut tó bá ń ṣe exam o need láti kọ irú eléyìí bóyá ò ń ṣe jamb ni, o gbúdọ̀ máa wá àwọn ọ̀nà tó jẹ́ pé yóò jẹ́ ó yá ọ. Ohun tó ṣe ni pé lẹ́yìn tó bá ti sàmì sí nọ́mbà náà lórí, gbogbo àwọn tó bá jẹ́ 0 un ó cancel wọn out, ó rí pé kí ni ó kù 3 times 5 raised to power 1, so then I have 15. Ó yá àbí ò yá? Ó rí pé ó yá, ó sì save àsìkò eléyìí tó pọ̀. So ká tó tẹ̀síwájú jẹ́ n fún ọ ní àpẹẹrẹ mìíràn, jẹ́ n fún ọ ní àpẹẹrẹ mìíràn. Okay, ká pé mo ní convert 10100 base 2 to base 10. Má gbàgbé eléyìí ó jẹ́ 10100 base 2. Kí ni nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe? Ó sàmì sí 0, 1, 2, 3, 4. Mo sì ní kó má dàá rẹ láàmú tó bá ti jẹ́ pé kì í ṣe theory ló ń ṣe tó jẹ́ pé multiple choice ní gbogbo àwọn tó jẹ́ 0 un wàá gbọ́n wọn dànù, wàá gbọ́n wọn dànù tó kí ni o any number tó bá multiply pẹ̀lú 0 kí ni ó fún ọ? 0 ni ó jẹ́, so then wàá mú ọ lẹ́yọ kọ̀ọ̀kan, then you have 1 times 2 raised to power 4 plus 1 times 2 raised to power 2, kò nídìí kó má àwọn yòókù mọ́ torí pé òdo ni wọ́n, tó bá sì multiply pẹ̀lú òdo kí ló mọ̀ fún ọ padà? Òdo, then eléyìí ó jẹ́ 1 times 2 raised to power 4 jẹ́ 2 times 2 times 2 yóò fún ọ ní 16, má bínú, so yóò jẹ́ 16 plus 1 times 4, then I'm going to have 16 plus 4 which is equal to 20 base 10. Jẹ́ ká wò ó pé bóyá tá a bá ṣe kí ni o, tá a bá dá 20 base 10 padà, tá a bá dá a padà sí 2, so bóyá get nǹkan náà, má gbàgbé tí mo ló ṣe, ó fi 2 gé títí tí ò fi ní ṣẹ́kù nǹkan kan ńlẹ̀ mọ́, eléyìí ó fún ọ ní 10 remainder 0, 5 remainder 0, 2 in 5 1 remainder, sorry 2 remainder 1, 2 into 1 remainder 0, 0 remainder 1. Ó rí pé tó bá kọ́ látẹ̀yìn yóò mọ fún ọ ní nọ́mbà eléyìí tó jẹ́ pé kí ni o, ó ṣe déédéé eléyìí. Eléyìí ni béèyàn ó ṣe máa gbé nọ́mbà tó wà ní base mìíràn lọ sí base 10. Mo lérò pé ó yé ọ, tó bá yé ọ mo gbà ọ́ níyànjú láti lọ solve ohun tó jọ mọ́rú rẹ̀ nínú WAEC, NECO àti JAMB rẹ nínú past question náà, bóyá ó get bẹ́ẹ̀. Tó bá yé ọ dáadáa dákun bá ń like ẹ̀, kó sì bá ń subscribe, kó sì bá ń sọ fáwọn ọ̀rẹ́ rẹ. So far so good, so memorable. See you in the next class.